ṣẹ́yìn èèyàn yìí lẹ fẹ́ bá ti Bọ́lá Tinubu jẹ́ ni lójú àwọn tí wọ́n wà nínú APC tàbáwọn tí wọ́n fẹ́ràn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ kan pé kinní kan ṣe Tinubu tàbí pé Tinubu ṣe kinní kan kíá ni wọ́n ó sì bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ láì tiẹ̀ ní fetí sóhun títọ̀ ń bá wí. Kì í ṣe gbogbo ẹni bá sọ̀rọ̀ Tinubu ló kórìíra ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà sẹ́yìn tó bá wa débi tá a wà yìí ló ń mọ́pọ̀ rò pé kò yẹ kí Tinubu dépò ààrẹ. Ní 2014 sí 2015 àwọn tí wọ́n mọ Muhammadu Buhari dáadáa jáde sí gbangba wọ́n lọ́kùnrin náà ò lè ṣe Nàìjíríà dáadáa. Àwọn kan ní kó kàwé tó bẹ́ẹ̀, àwọn kan lálákatakítí ẹ̀sìn ni, kì í ṣe mùsùlùmí gidi. Àwọn míì sì sọ fún wa pé Buhari tá à ń wò yẹn o ara ẹ̀ ò yá o. Ṣùgbọ́n kíá làwọn èèyàn APC pàápàá àwọn tí wọ́n ń tẹ̀lé Tinubu yìí kan náà jáde síta pé ká má rí i. Ọ̀mọ̀wé tààrà ni Buhari, ara ẹ̀ yá dáadáa débi pé ó lè gbá bọ́ọ̀lù lórí ọ̀dàn tí ó gé wọn léègé àgé ṣubú. Bẹ́ẹ̀ bó bá sì jẹ́ talákatakítí ẹ̀sìn ni wọ́n kàn fẹ́ fi bà lórúkọ jẹ́ ni. Ọ̀kan pàtàkì inú àwọn tó kórìíra Boko Haram ni. Irọ́ burúkú làwọn èèyàn yìí ń pa. Bí wọ́n sì ti ń parọ́ náà wọ́n ń làwọn èèyàn lórí rédíò, lórí tẹlifíṣàn, lórí ẹ̀rọ ayélujára àti inú àwọn ìwé ìròyìn gbogbo. Ìwé ìròyìn kọ̀ọ̀kan tàbí tẹlifíṣàn kọ̀ọ̀kan tàbí rédíò tó bá ń sòótọ́ fáwọn aráàlú, àwọn èèyàn yóò sáré fi irọ́ burúkú bò mọ́lẹ̀. Wọ́n ó sì sọ̀rọ̀ iléeṣẹ́ ìròyìn bẹ́ẹ̀ dọ̀tá àwọn kan. Àwọn tọ́rọ̀ bá yé nìkan ni ó máa tẹ̀lé wọn. Wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n gbé Buhari wọlé. Ṣebí yẹ̀ là ń jẹ lónìí yìí. Ìwé tí Buhari mọ̀ pọ̀ débi pé kò mọ kinní kan tó ń lọ láyìíká ẹ̀ báyìí. Kálukú kàn ń ṣohun tó wù nú ìjọba ẹ̀ ni. Ara Buhari yá dáadáa débi pé àwọn ará ọsibítù ìlú òyìnbó dá mọ̀. Àwọn míì nú àwọn ará London tí ẹ rò pé bẹ́ẹ̀ ló ń gbé ni. Bó sì jẹ́ talákatakítí ni gbogbo wa la ṣáà rí báyìí. Páyé tiẹ̀ làwọn afẹ̀míṣòfò gbága tí wọ́n jókòó ńlẹ̀ wa. Àtúbọ̀tán táwọn olóṣèlú aburú yìí ṣe fún gbogbo wa rèé. Níbi ká máa fi rọ́ ńláńlá bòótọ́. Níbẹ̀ la tún ń lọ yìí o. Ọ̀kan ọbẹ̀ láti ẹ̀ ti wà yìí. Ohun táwọn èèyàn kan ṣe dìde láti tako Tinubu nìyẹn. Bó lókùnrùn kan bá kún ìlú kan tí wọ́n tún mú lókùnrùn míì joyè. Ariwo sì tún kẹ̀ẹ̀kan tí wọ́n ó pa nìyẹn o. Bó bá jẹ́rọ́ tí wọ́n ó máa pàpàrà Tinubu yá gan rèé. Ọpọlọ ẹ̀ pé débi pé àwọn ọ̀rọ̀ tó ń sì sọ yẹn bó lórí Amẹ́ríkà náà ti ń sọ ọ́ rèé. Bẹ́ẹ̀ ni sàbútíkẹ́ẹ̀tì rẹ̀ pé pérépéré. Bó bá wọlé tán tó tún jẹ́ bí Buhari náà ló tún rí. Ariwo tọmọ Nàìjíríà pọ̀ wá tún kẹ̀ẹ̀kan dán. Wọ́n pe Tinubu kó wá sí gbangba kó wá ṣèjíròrò. Kò síbi tí wọ́n pè sí tó ń lọ. Yóò máa dọ́ọ̀jì àwọn tó pè é ni. Nígbà tí ó sì lè sá fún wọn mọ́. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní Tinubu ò lè máa jáde fún ìjíròrò. Ó dàbí pọ́kùnrin náà ti ju gbogbo ọmọ Nàìjíríà lọ nìyẹn. Gbogbo ibi tó bá fẹ́ lọ, ibi táwọn ọmọlẹ́yìn ẹ̀ ti ṣètò kalẹ̀, tí wọ́n ti fún un nítọ́jú tí ó gbà níwọ̀nba iye ìṣẹ́jú tó bá fẹ́ lò ń bẹ̀, tí wọn ò sì ní jẹ́ kó sọ̀rọ̀ ju iye ìṣẹ́jú bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti ń ṣe é nìyẹn. Ṣùgbọ́n kí làwọn èèyàn yìí fi ń pamọ́ tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀? Àwọn èèyàn yìí fúnra wọn ló fẹ́ bà ti Tinubu ọ̀hún jẹ́. Wọ́n ní Tinubu ò lè sọ léèwé tó lọ. Kó dárúkọ ẹ̀. Ọkùnrin kan jáde nú àwọn tó ń ba purọ́ burúkú yìí. Ó ní ilé ló ti ka gbogbo òwe ẹ̀ pé báwọn alágbára ayé ti ń ṣe nìyẹn. Ilé ni wọ́n ti ń kàwé. Wọn ò sì nílò sàbúkẹ́ẹ̀tì. Ẹni tó ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu yìí. Ó kàwé o. Ó ní sàbúkẹ́ẹ̀tì o. Bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ kà. Kò jókòó sílé kó nílé lòun ti kàwé. Lára arọ́ burúkú tí wọ́n ń pa lẹ́yìn Tinubu nìyẹn. Wọ́n ń gbé fọ́tò kan kiri. Wọ́n ní fọ́tò ìgbà tí Tinubu wà ní kékeré níléèwé tó lọ ni. Àwọn kan sì bẹ̀rẹ̀ sí sọ ńgbà tí wọ́n rí fọ́tò náà pé ojú tì yín o, ẹ̀yin ọlọ̀tẹ̀, ẹ̀yin tẹ́ ẹ ní kó kàwé, ọmọ olódòdó náà rèé nú aṣọ iléèwé ẹ̀ o. Wọ́n ti gbé fọ́tò náà kiri títí kí Donald Duke tó ṣe gómìnà Cross River rí tó jáde síta pé fọ́tò ìgbà tóun wà ní kékeré níléèwé ìjọba ń Sokoto ni. Kàkà káwọn èèyàn yìí sì lójú tì. Wọ́n ní í ṣe ló yẹ kínú Duke máa dùn pé wọ́n fi wé Tinubu. Èèyàn kan ò lè sọ bóyá àwọn tí wọ́n ń tẹ̀lé Tinubu yìí láìsàn wà lára wọn ni. Tàbí kó kúkú jẹ ohun tí wọ́n fẹ́ jẹ náà ló dá wọn lórí irú tó bẹ́ẹ̀. Kò sẹ́ni tó ní Tinubu ò dáa
tàbí pépò ààrẹ nàìjíríà ò tọ́ sí i, ṣùgbọ́n kó jẹ́ ààrẹ tí ó ṣe nàìjíríà láǹfààní ni gbogbo wa ń jà fún. Àwọn tó ń fi rọ́bò tọ́mọ́lẹ̀ yìí ó lè ran Tinubu lọ́wọ́, wọ́n kàn fẹ́ bà tiẹ̀ jẹ́ sí ni. Kí Jagaban fún rẹ̀ tètè yá kìlọ̀ fún wọn o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.